Májàsọ́lá ikú bàbá ẹrú ikú. Akọni ènìyàn ní Májàsọ́lá ikú bàbá ẹrú ikú. Eléyìí tún lọ́mọ̀ọ́gùn ó ní sàábé ikú bàbá ẹrú ikú. Agbòrògìnà ní Májàsọ́lá ikú bàbá ẹrú ikú. Tó bá máa ti mà nábì máa jà ó máa ti mọ̀ yàn. Ìgbòho òòṣà tó bá rí ṣe tó á lè fún ọyá ẹgbọ́ tán. Wọ́n bí sọmọ Májàsọ́lá ikú bàbá ẹrú ikú. Akọni ènìyàn mi Májàsọ́lá ikú bàbá ẹrú ikú. Eléyìí tó lọ́mọ ogun tó ní sàábé ikú bàbá ẹrú ikú. Akọni ènìyàn mi Májàsọ́lá ikú bàbá ẹrú ikú. Tó bá máa ti máa ná bí máa jà ó máa ti mọ̀ yàn. Ìgbòho òòṣà tó bá rí ṣe túálà irú mọlẹ̀ tó ń jẹ́ wóyá pépà ni. Ìgbòho lè gbà pé kán wá máa rẹ́yàn jẹ àfàbí kú èèyàn tí kú bá ti hù tó fẹ́ kú o tàbí wèrè tó bá fẹ́ sọnù kán má rí. Ó mọ bàbá Dámi oníṣírí eléwèlè awífúnni kó tó bá níjà má sá lọ ègé sì pé bóyá omi ìṣì gidi kan má lè gun orí tó bá ṣá ti rí Ìgbòho kó má fọjọ́ ọlọ́jọ́ lọ kòkò réṣù. Èmi lèèyàn Májà Sunday mi Ìgbòho tá bá sọ pé Ìgbòho dé ìkòkòwò ajégunjẹran akọni ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé tó ń gún wọn lójú gún wọn lẹ́nu pẹ̀lú ọ̀nà fún torí wèrè tá a lásì ní ti ilé ìjàre pákìràkìtà ẹni orí yọ owó dilé ọkọ̀ àwọn wèrè ajínigbé olóńgbò yẹn sànpọ̀nà ó dùwà ló yọ lókèrè tán mẹ́rẹ́ ó tó wà ní Májàsọ́lá Sunday ọ̀ka orí ebè tó ń lé fùrù kọ́kọ́ erigi náà apá kẹ́ fún apá kún òsùn lẹ́rìí yẹn kó tó dẹ̀sù tó bá ti rí òsánlùgbó torí kó tó bẹ̀rẹ̀ kó tó sáwọ́ búkà o tọwọ́ bàbá Dámi bá tó wá ti jà gbogbo ó tún lé mi lèèyàn Májà Sunday mi Ìgbòho wọn ní májá ọjà mọ́ ó rẹ̀ kẹ́dẹ̀ wọ́n bàbá Dámi lọ́lá dẹ́gẹ́rẹ́ mi tí o bówó sílé bówó síta wàhálà ní bàjá lógún ọdún láyé oògùn ajájá tó rẹ́bìtì òun pé kú tiyetiye ni. Èmi lèèyàn Májà Sunday mi Májàsọ́lá Sunday táwọn ayé ti mọ̀ sí Ìgbòho agbádá ńlá tó yan gúgúrú wàhálà ní kóra àwọn ẹ̀kọ́ táwọn ẹ̀ májà tó sí wọlé àná orí kùsà ya díngì ọkùnrin ogun oníyàwó kúkúrú wúlò jọjọ ọlọ́mọ burúkú wúlò fún wájọ́ ti jàǹgbọ́n bá dé. Àní Májàsọ́lá Sunday táwọn ayé ti mọ̀ sí Ìgbòho agbádá ńlá tó yan gúgúrú wàhálà ní kóra àwọn ẹ̀kọ́ táwọn ẹ̀ májà tó sí wọlé àná oríkùsà ya díngì ọkùnrin ogun oníyàwó kúkúrú wúlò jọjọ ọmọ burúkú wúlò fún wájọ́ ti jàǹgbọ́n bá dé. Ọwọ́ lé mi lèèyàn Májà Sunday mi Májàsọ́lá Sunday ọkùnrin làkọ̀ ọkùnrin làgá ọmọ gbẹlúra ọmọ ọjọ́ gbogbo ògùn jẹ o gbogbo mo dákẹ́kẹ́ mo gbẹlúra dé fẹ́ ni bàbá Sunday tó mewé mégbò tó pọ̀ gan àdìsájú ogún ogun ó dẹ̀ tún gbẹ̀kẹ̀ lọ́lọ́run. Bàbá yẹn tún wá ní ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe fọ́ pàlù o ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe fọ́ pàlù yé máa fọ́ kó lè mú Ìgbòho níbi tó ká ń dáná níbi tó mi rè ń fa o Májàsọ́lá ọkọ̀ níṣẹ́jú kan kọ̀sán dòru gbogbo ẹlẹ́nu kó tọwọ́ ọmọ ẹ̀ bá sọ ni torí sọ̀dàrà wá ń tí ò jẹun lórí ta ìrùpàtà ni Májà máa wùlẹ̀ fojú kò. Sáìdì bàbá yẹn tó ní abẹ́ ẹ̀gbọ́n tó ń lọ nílùú ní abẹ́ ẹ̀gbọ́n tán sọ nípa Sunday yẹn akọni Yorùbá tó kojú Fúlàní tíjọba lé tó wá sá lọ sókè òkun tó padà dé tó yẹ ká máa gẹ sàwámà láti gbogbo èèyàn kó jẹ Yorùbá lẹ wá ń dìtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá burú. Àbátọ́ ní bàbá ní èmi lèèyàn Ìgbòho Májà actor Sunday yẹn igi eléra wọn gbé jù sílẹ̀ ni Ìgbòho Sunday akíkanjú ni actor ni gbogbo bóòsì fẹnu jagun wọn yọ ni gbogbo bá dé tí lè dá ọkùnrin mà ní bílí ó tún dáwó tó gbangba sùn ní ọyẹ ikú apọlọpọlọ márì fín ọkùnrin ogun ikú apọlọpọlọ ládìkún ọkùnrin ogun ẹ̀yin tẹ́ ẹ lógun ní Èkó ẹ lógun lẹ́kọ̀ọ́ ẹlẹ́lógún ní Ìbàdàn ṣé jagunjagun inú ilé yín lẹ́yìn àbógun jáwádà sójú ọkọ méjì lọ́dọ̀ yín sógun jẹ́ lùdò sójú ọpọ́n ayò lọ́dọ̀ yín. Ẹ bá wa túkùn lọ́hùn rẹ̀ ẹ jẹ́ kí wọ́n padà wálé kí wọ́n á lè di sọ́ọ̀kù Yorùbá nation yìí
ẹ jẹ́ kí wọ́n gbé wa délẹ̀ lè rí bàbá Tinubu ọmọ yìí ní Ìgbòho ń ṣe ọmọ Yorùbá ní kí ló dé kò fàdíyà náà kì í ṣe kírímínà ó ń jà fún gbogbo àwọn ọmọ kóòtù òjíire ni bí àwọn Fúlàní ṣe ń pa wá tí wọ́n ń jí wá gbé òun ni òdùnmọ́ nínú tí wọ́n fi dìde wípé ó tó gẹ́ ọmọ Yorùbá ó tó gẹ́ a ní láti gbà wálẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní yìí ìjọba Buhari àwọn ni ó lè lọ ẹ́sàì kí ló wá dé nígbà tó wá kan ẹ̀yìn kí ló dé tẹ́ẹ̀lé fa Ìgbòho mọ́ra bàbá Tinubu sódà báyìí ọmọ Yorùbá ní Ìgbòho ṣá ọmọ kóòtù òjíire ni nǹkan tó yẹ kí gbogbo ẹ̀yin alágbára lẹ Yorùbá tẹ́ ẹ ṣe tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ ṣe òun ni bàbá wa Ìgbòho ṣá ṣe fún gbogbo ọmọ Yorùbá kí ló tẹ̀ wá ń bínú ẹ̀ kí ló tẹ̀ wá ń dìtẹ̀ ẹ tú okùn lọ́rùn rẹ̀ Ìgbòho ṣá kì í ṣe kírímínà Ìgbòho lè ṣe kírímínà ajàfọ́mọ Yorùbá ni Ìgbòho ń ṣe ẹ̀yin ọba wa kílẹ̀ ń wò ẹ̀yin baálẹ̀ wa kílẹ̀ ń wò ṣé bí Ìgbòho ṣe wà ní ẹ́sàyè ṣé ó dùn mọ́ ẹ nínú ni ẹ̀yin náà ò bá àwọn Fúlàní ṣe ń pa wá tí wọ́n ń jí wá gbé ẹ ò bá àwọn Fúlàní ṣe ń pa wá tí wọ́n ń jí wá gbé ṣé inú yín dùn sí ni ẹ̀yin náà sì mọ̀ pé àwọn Fúlàní Ìgbòho Òòṣà nìkan ni wọ́n bẹ̀rù wọn ò fẹ́ gbóhùn Ìgbòho Òòṣà sétí tó má ti gbogbo Ìgbòho Òòṣà ń bọ̀ báyìí ẹ̀yin náà wò bó ni wọ́n ń sáré kàbàkàbà tọkàn wọ́n balẹ̀ mọ́ ẹ sì rí bẹ́ẹ̀ kàkà kẹ́ ẹ tú okùn lọ́rùn Ìgbòho Òòṣà ẹ fẹ́ tókùn lọ́rùn rẹ̀ ẹ jẹ́ ronú ẹ jẹ́ ronú ẹ jẹ́ ronú o ẹ ronú o Yorùbá royoyo bí iná alẹ́ Yorùbá yoyoyo bí omi òkun Yorùbá wù bàbá ń ṣe yóyòyò yóyòyò Yorùbá ronú o ẹ jẹ́ ká ronú Ìgbòho Òòṣà kò fàdíyà kì í ṣe kírímínà ajàfẹ́tọ̀ọ́ ọmọ Yorùbá ló ń ṣe bàbá Tinubu kí ló wá dé tẹ́wàá tú okùn lọ́rùn rẹ̀ kí ló sì tẹ́ẹ̀ tú okùn lọ́rùn rẹ̀ gbogbo la mọ̀ yìí pé ìjọba Buhari ló dá wọn láàmú ìjọba Buhari ló ní wọn là nígbà tẹ́yìn wá dórí ipò kí ló sì tẹ̀lé tókùn lọ́rùn wọn bàbá Tinubu kí ló dé ẹ má torí àwọn Fúlàní àwọn ọ̀bàyéjẹ́ àwọn terrorist àwọn Boko Haram torí nǹkan tẹ́ ẹ̀ ń jẹ lábẹ́ wọn kẹ wá sọ pé ẹ mọ Sunday Adéyẹmọ mọ ó dáa ẹ̀yin lọ́mọ bó fẹ́ẹ́ lùbà jẹ náà ìjà tí Ìgbòho ìjà tí ń jà ìjà tẹ̀yìn náà wà nù ẹ torí tí ìbá ṣe ọlá Ọlọ́run ọlá bàbá wa Ìgbòho Òòṣà nígbà tí wọ́n ń pè fún Yorùbá nation ipò tẹ́ ẹ wà lónìí ọlá kìtẹ́ mọ́ dé bẹ́ẹ̀ ọlá Ọlọ́run ọlá Ìgbòho Òòṣà náà lẹ́bi dé ipò yẹn àwọn Fúlàní náà fẹ́ gbé ipò yẹn fún yín bàbá Tinubu wọn fẹ́ gbé fún yín ṣé wíyẹn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ka ẹ̀gbọ́n fojú ẹ̀ ráre tó jẹ́ ká ti tókùn lọ́rùn ẹ̀ tó ti padà ọ̀yẹ̀ kó ti padà wá orílẹ̀-èdè Yorùbá tipẹ́tipẹ́ kẹ́ ọ̀hún fíìsì àkáǹtì wọn kẹ́ ọ̀hún fíìsì àkáǹtì wọn kọ́ mọ jẹun lọ kọ́ mọ jẹ bó ti wù wọ́n kẹ́ ọmọ Yorùbá nínú ìjọba yín bóò ni ọba ti dùn tó bàbá Tinubu bóò ni ẹ bá ti gba ìtó bàbá Tinubu bóò ni ẹ bá ti gba ìtó tó bá jẹ́ pé ẹ bá tú okùn lọ́rùn bàbá wa Ìgbòho Òòṣà ni lórí àwọn gbogbo ọmọ Yorùbá kọ́ wá tá ló nífẹ̀ẹ́ sí ìwà tí bàbá Ìgbòho Òòṣà ń wù kò sọmọ Yorùbá tó lòdì sí o kò sí ọmọ Yorùbá tó lòdì sí ìwà tí bàbá wa Ìgbòho Òòṣà ń wù ẹ̀yin ajẹ́ nínú ìbàjẹ́ náà ni inú yóò dùn sí torí ìjẹkújẹ tẹ́ ń jẹ torí abẹ́ Fúlàní tẹ́ ń lá lọ́fà ni yóò fi dùn sí
torí abẹ́ Fúlàní tẹ̀ ńlá lọ́fà ni ní òfìdù sí lẹ́yìn fẹ́ tó òkun lọ́rùn bàbá wa Sunday Adéyẹmọ ẹ jẹ́ ronú ẹ ṣe nǹkan tí inú àwọn ọmọ Yorùbá òfìdù sí bàbá Tinubu gbogbo ẹ̀yin gọ́fúnà gbogbo ẹ̀yin sẹ́nítọ̀ gbogbo ẹ̀yin representative ẹ ṣe nǹkan tí àwọn ọmọ Yorùbá Tinubu òfìdù sí yín torí àárín ipa kan tẹ̀ ń ṣe lórí wa ẹ kàn wà ń bẹ̀ lásán ni. ọmọ Yorùbá ò rí pa kan tẹ̀ ń kó lórí wa o torí ojú yín náà làwọn Fúlàní ṣe ń pa wá tẹ́ ẹ̀ sọ kankan ojú yín náà làwọn Fúlàní ṣe ń jí wa gbé tẹ́ ẹ dákẹ́ ẹ fọwọ́ lẹ́rìn wọ́n wà níran ojú yín náà làwọn Fúlàní tí wọ́n bá jí wa gbé tán wọ́n tún béèrè owó kò sí nǹkan tẹ́ ẹ ṣe sí o àmọ́ tó bá jẹ́ ẹni tó bá sí fóònù tó jí fóònù tó jí ata àbòjí àlùbọ́sà àbòjí tìmátò àwọn ìyẹn lẹ̀ mọ́ ra lẹ̀ mọ́ àwọn ìyẹn lẹ̀ mọ́ ra lẹ̀ mọ́ lẹ́wà gbé tó social media ti mú wọn àmọ́ àwọn tó jẹ́ ìrí criminal tí wọ́n terrorize wa tí wọ́n ní wá lára tí wọ́n jẹ́ ká rí mú mi tí wọ́n jẹ́ ká gbádùn àwọn ìyẹn wọ́n wà bí tí wọ́n wà kò sí nǹkan tẹ́ fi track wọn down tàbí wọ́n sì lọ sí mú mẹ́kọ̀ wọ́n ṣe fídíò ẹ̀ sì ń rí ojú yóò sì fọ́ lórí nǹkan tí wọ́n ń ṣe kàràkẹ́ ẹ mú wọn ẹ̀hún wọn níran inú ìjọba Buhari òun ni wọ́n ti di repentant Buhari àwọn adúgbò àwọn ẹ̀dá àwọn bíbélì ti pa ìjọba Buhari ó sọ wọ́n di repentant Boko Haram ó kó wọn sí military wọ́n travel around the world kí ni bàbá Ìgbòho ṣáṣe tẹ̀lé fún amúlẹ́sìn kí ni bàbá Ìgbòho ṣáṣe fún yín tẹ̀lé fún ọ ní amúlẹ́sìn láti padà wálé bàbá Tinubu eléèkú díẹ̀ káàtó ẹ ronú bàbá Tinubu ẹ ronú bàbá Tinubu Ìgbòho ṣá kì í ṣe kírímínà kò fàdíyà kò sì pa nìkankan Buhari ní gangan ní kírímínà tó Buhari ló fẹ́ pa Buhari òun ló lọ kógun ká mọ́lé ní on the 2021 July 1st 2021 Buhari gangan ní kírímínà òun ni ó lọ kógun ká mọ́lé wọ́n pa èèyàn ọmọ ẹ̀ méjì wọ́n kó àwọn méjìlá lọ Àbújá bàbá Tinubu sẹ́yìn sí ìlú ńgbà náà ni sẹ́yìn sọ pé ẹ̀ gbọ́ ni ọmọ tí ilẹ̀ wá fojú ẹ̀ ráre ọmọ tí tó fẹ́ gbà nílẹ̀ lóko ẹrú ẹ̀ wá fojú ẹ̀ ráre àwọn Boko Haram wọ́n sọ wọ́n di repentant wọ́n fọ́n lámúlẹ́sìn wọ́n kó wọn sínú iṣẹ́ ológun wọ́n kó wọn sínú iṣẹ́ ológun àmọ́ ọmọ tí yín ti ń jà fún ìran tiẹ̀ pẹ̀lú àbúrò táwọn Fúlàní ń wù ẹ wá ṣe pépé ẹ mọ̀ rí àbí ẹ kọ́ tí kún sí i àbí ẹ̀rẹ̀ kó wálé ìwọ́lẹ̀ sì pa tí ẹ bá fún bàbá Ìgbòho lámúlẹ́sìn amúlẹ́sìn Ọlọ́run yóò sọ wọ́n di òmìnira wọ́n wálé láìpẹ́ yìí àwọn adéwáfi wọn kọ́ adéwáfi Ìgbòho kọ́lé lọ́rùn nǹkan bọ́lọ̀ sí wọn tán bá wálé tó yẹ ẹ lè gbà wálé lọ́wọ́ àwọn Fúlàní tí ń pa wá ẹ lè gbà wálé lọ́wọ́ àwọn Fúlàní tí ń jí wá gbé Ìgbòho dìde tán láti gbà wálé lọ́wọ́ àwọn Fúlàní tí ń jí wá gbé tó wáyé pé òun gangan làwọn Fúlàní ìbẹ̀rù òun làwọn Fúlàní ṣe kí ni wọ́n bẹ̀rù tó ìwọ̀n ìfẹ́ gbogbo Ìgbòho létí tó bá ti gbogbo Ìgbòho báyìí wọ́n mọ̀ sáré kàbàkàbà dé wọ́n mọ̀ sá kàbàkàbà dé síwò ẹni bẹ́ẹ̀ ló wá yẹ kẹ́ ẹ dànù sínú ẹni bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ẹ dànù kẹ́ ẹ mọ̀ rí ti ẹ̀rù bàbá Tinubu kódà ẹ má torí àtẹnujẹ kí wọ́n pa wá tẹ́lẹ̀ Yorùbá ẹ má torí ìmọ̀ tí nìkan káwọn bíbí wọn pa wá tẹ́lẹ̀ kóòtù òjìrè kí ló dé ẹ ronú náà bàbá Tinubu ẹ ṣe nǹkan táwọn ọmọ Yorùbá mi nífẹ̀ẹ́ yín ìjọba yín gan òdùn mọ́ wa nínú tó ẹ ṣe nǹkan tí
ẹ ṣe nǹkan fún ìran Yorùbá tí ni wọ́n fi dùn nínú ìjọba yín, ẹ ṣe fún àná tí ẹ ṣe fún àná láti bàtẹ́ ti torí àlefa yẹn ní ti lọ bí ọdún méjì ní ìsìn nǹkan àǹfààní òrùkan lẹ ṣe fún ìran Yorùbá tí gbé agbádùn nínú ìjọba yín lẹ́yìn pé ibi tá a dì rí mo fi ìgbà síbẹ̀ àdí ń bẹ́ẹ̀ rí Yorùbá wà ń bẹ́ẹ̀ ṣé ìyá fẹ́ jẹ ni àníbi ń para ìlú ebi ń pa wá àwọn Fúlàní ń pa wá àwọn Fúlàní jí wá gbé wọn jẹ àwọn Fúlàní ò yẹ káwọn àbáwọ orí oko dá mọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ wà kẹrẹ sí nìyẹn ẹ bá àfọmọ Yorùbá sípò tí tá a dì rí kọ̀ọ̀kan wá ẹ bá àfọmọ Yorùbá sípò tó yẹ pé àdìbẹ́ẹ̀rì àwọn kẹlẹ iye ọ̀kan àwa àníkan tí ó mú ìgbé ayé gbádùn wá fún wa táwa náà mọ̀ pé agbádùn nínú ìjọba yín ni kẹ́ ẹ mú wá fún wa tí ẹ bá mú wá fún wa ẹ fi wá lẹ̀ ká dá dúró ká gba Yorùbá wa ká kò lábẹ́ Nàìjíríà a ti mọ̀ pé Nàìjíríà ti fèlì wa already Nàìjíríà wí ó ti fèlì wa already ẹ mẹ́rin ká dá ọ̀tún ẹ̀ tí ó bá rí bẹ́ẹ̀ ni àwọn kan ẹ sọ wọn di repentant àwọn tó pààyàn tí ó yẹ pé terrorist ni wọn ẹ sọ wọn di repentant ẹ sọ wọn di repentant ẹ fún lámúlẹ́sì ẹni tí ó pààyàn tó jẹ́ pé ń jà fún ìran ẹni òun wá lọ́wọ́ di criminal lójú yín sẹ́ni pé Nàìjíríà ti fèlè wa ni ẹni tí ó pààyàn tí ó fàdíyà tí ó ní criminal case tó jẹ́ pé kò sọ pé ọmọ Yorùbá ẹ̀jẹ̀ ká dàbẹ́ tọ̀ wa báwọn Fúlàní ṣe ń pa wọ́n ti pọ̀ jù ariwo tí ń pa nìyẹn òun lè wá sọ di criminal òun lè wá kọ̀ lẹ́ẹ̀fún ní amúnẹ́sì Yorùbá ìjọba Nàìjíríà kí ló ń wọ̀rì yín Yorùbá á ti sùn àsìkò ti tó láti jí lójú oorun wa ẹ mẹ́rin káwọn àwọn ìjọba àwọn Nàìjíríà ò jẹ́ wá máa yé mọ́ ẹ mẹ́rin káwọn Fúlàní ò jẹ́ wá máa yé mọ́ ẹ jẹ́ káwọn náà ká gba wálẹ̀ lọ́wọ́ wọn kó yé jẹ́ wá máa yé àsìkò ti tó ẹ jẹ́ ká gba wálẹ̀ lọ́wọ́ wọn ọmọ Yorùbá kí ló dé wọ́n bí tó mọ mọ́jà sọ́lá ikú bàbá ẹrú kú Ìgbòho Òòṣà ní mọ́jà sọ́lá ikú bàbá ẹrú kú eléyìí tún lọ́mọogun ó ní sàábé ikú bàbá ẹrú kú Ìgbòho Òòṣà alápàjì of Yorùbá land tó bá máa ti mọ̀ nábì máa jà ó máa ti mọ̀ yàn Ìgbòho Òòṣà tó bá rí ṣe tó wá lè fún irúmọlẹ̀ tó yáwó ya pépà ni Ìgbòho ò lè gbà pé kó má máa rí èèyàn jẹ àbàbí kú èèyàn tí kú bá àti wù tó fẹ́ kú àbí wèrè tó bá fẹ́ sọnù kán má rí àbí wèrè tó bá fẹ́ sọnù tó má rí. àwọn Yorùbá òun lẹ ti gbọ́ yẹn Ìgbòho Òòṣà ọ̀pọ̀ létí bàbá Dami ọ̀pọ̀ létí àdìlé bẹ́ẹ̀ nìkan kan ṣeré àlè bẹ́ẹ̀ni bọ́ọ̀dì ṣeré lọ́wọ́ tá a wà Ìgbòho Òòṣà ẹ bọ́lọ̀ tú okùn lọ́rùn ẹ jẹ́ kó wálé kò ṣe ìjọba Nàìjíríà o Buhari ìjọba Nàìjíríà lọ sẹ́ ẹ bá fi Ìgbòho Òòṣà lọ́rùn tó wálé kó wálé ìsìsọ́gbù wa a ní ìdí ẹ̀ láti wò tá a wà yìí tó gba owó tó ń pa nígbà náà lọ́hùn tẹ́ ẹ kọ́ tí ikún tẹ́yàn máa lè Yorùbá kan tó ń jẹ́ tẹ́ ẹ gbọ́ ṣé ń ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ ní ìsìn ṣé ń ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ ní ìsìn gbogbo àti tó ń pa nǹkan tó sì kọ̀ náà ní pé káyọ̀dé dìde tẹ́yàn máa lè kẹ́ sọ pé wọ́n ní àfẹ́ Yorùbá ní sàbá yìí èmi ló kàn ẹ mọ wa ní ẹjọ́ lọ sí tọmọ bá dé bẹ́ẹ̀ yóò ti dáadáa àgbàdùn bóyá gan bóyá àsìkò ẹ̀ gan Nàìjíríà ò pin ṣé ìgbà tó mọ wá débẹ̀ ní ìsìn àrà wa lọ́wọ́ dá fún Yorùbá èèyàn máa lè tẹ́yìn dá fún èmi ló kàn tẹ́yìn sọ pé olódò tẹ onímọ̀ ọ̀nọ́gbọ́n nígbà tó wá débẹ̀ ní ìsìn iṣẹ́ àrà wo ló dá fún wa dókítà sí nǹkan tó ṣe fún ọmọ Yorùbá ká gbọ́ ọmọ wa ní ẹjọ́ ṣe ọmọ ẹnu ìjẹ́sì bẹ̀bẹ̀ rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì nígbà tó débẹ̀ ní ìsìn
ẹ bá wa tọ́ka sí àǹfààní kan tá a jẹ níjọba ẹ̀ ìdí lọ bí ọdún méjì nísìnyí ẹ bá wa tọ́ka sí àǹfààní kan tá a jẹ níjọba Tinubu ọmọlódó dẹ tẹ́ ń pariwo ìdí lọ bí ọdún méjì nísìnyí ẹ bá tọ́ka sí káwọn gbẹ́gbọ́ ẹ̀yin ọmọ àlè ẹ̀yin akótilétà ọmọ ẹ̀yin kàǹpání ọmọ ẹ̀dọ́ ẹ̀ ronú bí àti ń jà àwọn ọ̀ràn yín àpótí ńlẹ̀ ń dùn àmọ́ yóò bá kú òun lẹ́ fi ṣe ẹ̀ sì mọ̀ pé irọ́ lẹ pa gbogbo àwọn tẹ́ ń fi ìyà ìjẹ náà tí àsìkò wọn bá tó ẹ̀ sáré kábàkàbà bàbá wa ọba bàbá wọn lọ́wọ́ ti sọ pé lásìkò bá tó àwa gan fún wa lájà àfẹ́tọ̀ wa àsìkò yìí tó báyìí a ní láti dìde láti jà àfẹ́tọ̀ wa báyìí ọmọ Yorùbá this time we fight for our right ẹ má jẹ́ ká bẹ̀rù àwọn olóṣèlú yìí mọ́ ẹ má jẹ́ ká bẹ̀rù wọn mọ́ irọ́ tó ń pa fún wa ti tó gẹ́ẹ́ irọ́ tó ń pa fún wa ti tó gẹ́ẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde o ẹ jẹ́ ká dìde o ẹ jẹ́ ká dìde Yorùbá nation la fẹ́ self-determination is our right it's not a criminal 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 ẹ jẹ́ ká dúró tán lórí ẹsẹ̀ wa méjèèjì rálì ń bọ̀ ọmọ Yorùbá rálì ń bọ̀ rálì tó ń bọ̀ yìí kété pé ráì tá a ṣe káwá fàṣẹ yìí o eléyìí rálì eléyìí peaceful rálì ní ààrẹ àjọba Nàìjíríà jà a fẹ́ jáde wọ́ọ́rọ́wọ́ tá a bá ti jáde wọ́ọ́rọ́wọ́ tí wọn bá fún nìkan tá a fẹ́ àní padà wọlé ẹlọmọ gbáradì ọmọ Yorùbá mẹ́gà rálì ń bọ̀ lọ́nà inú oṣù náà ni déètì yẹn ó tó jáde ẹ máa mú akalẹ̀ ẹ lọ́ máa jẹ ewédú àtẹ̀fọ́ ẹ lọ́ máa gbáradì rálì ilé ó yàtọ̀ sí tàtẹ̀yìnwá ilé ó ti rí ó yàtọ̀ sí tàtẹ̀yìnwá òun làbí sọ pé kí wọ́n tú okùn lọ́rùn bàbá Sunday Igboho Oòṣà tó àwọn kẹ́kẹ́ fẹ́ lìdí wa fún rálì tí ìjọba Tinubu tí ó bá ti fún tí ó bá fún ní amúnẹ́sì Ọlọ́run ó fún ọ ní amúnẹ́sì lórí àwọn ọmọ Yorùbá wọ́n wà lìdí rálì láti Èdùmàrè wọ́n wà lìdí rálì ẹ̀rù òbodò wa mọ́ àti tátán sí lọ́rùn sẹ́ àwa Yorùbá àti kí ni àti tátán sí lọ́rùn ẹ̀rù ọ̀bà wa mọ́ rálì tàbí ẹ̀ ṣe iṣẹ́ àbọ̀tà tí àbá tí ìgbà Yorùbá ní sẹ́kánà sẹ́wà dókè ànípadà wọlé kẹ́mọ́ gbọ́ kọ́mọ́ dúró ti yín ìjọba Nàìjíríà tẹ́ bá lọ́pẹ́ ṣì èrè àwa náà oyinbo ti yí ó ti gé ti tàwa náà lọ ọ̀pọ̀ tàwa náà ti yí torí ìyàtọ̀ méjì wa ti tó gẹ́rù tó pọ̀ jù kí ló dé tí wọ́n sọ ẹmọ rí nǹkan pa ni tí wọ́n sọ ẹmọ rí nǹkan pa ni ságìlẹ̀ mi ṣe wà Nàìjíríà ni is it by force is it by force gẹ́gẹ́ by force na ẹ mọ́ force wà lórí kan tí ò jẹ́ tiwa àwọn sọ pé wà Nàìjíríà gẹ́gẹ́ tiwa ọmọ Yorùbá làwà àgbòdè Haúsá bẹ́ẹ̀ ni àgbòdè Ìgbò kí ló dé tẹ́wà fi ẹwà dé sọ́wọ́ papọ̀ àìsí ìyàkan náà ẹ̀yà ọ̀tọ̀ ni wá ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá àìsí ìyàkan náà ẹ fi Ọlọ́run lẹ̀ Nigeria let my people go Tinubu let my people go Atiku let my people go Peter Obi let my people go gbogbo ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí Yorùbá lọ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiẹ̀ ẹ jẹ́ kí Ìgbò kán lọ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwọn ẹ jẹ́ kí Haúsá àbí Fúlàní kọ̀ọ̀kan wá káwọn náà lọ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwọn kó ní ká lójú mójútó orílẹ̀-èdè tiẹ̀ ní tá a fẹ́ nìyẹn no going back for it no going back for it this fight to finish ni no retreat no surrender ni ẹ ṣé gan mo appreciate yín ojú tí wọ́n mi tí ló ní fọ́ o bẹ́ẹ̀ ni tí ń gbọ́ mi tí ló ní di gbogbo ẹ̀ tẹ́ ń wọ́ mi tẹ́ ń gbọ́ mi tẹ́ látàárọ̀ ẹ bá mi pín ètò ìkọlọ dáadáa ọwọ́ tẹ́ mi pín ètò ìyọ́wọ́ náà ẹni fọwọ́ náà gbọ́mọ sí o èmi ní mọ̀ wá bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà ní mọ̀ dé bá ẹ̀yin olùfẹ́ wa àní jù báyìí náà lọ God bless you.